mo fẹ́ ká mọ̀ wípé àwa Yorùbá àwa là ń ṣera wa, àwa ọmọ káàárọ̀ a ò jíire bí àwa là ń ṣera wa, àwa ìran ọmọlúàbí àwa là ń ṣera wa o, torí tí ògiri wo ò bá lanu kalẹ̀ aláǹgbá ò lè kó wọ̀. What is happening in Okeado, Ibadan? Who are the people selling off Okeado? Yoruba in diaspora. When you go back home, some of you will weep bitterly for failing to join forces to stop the sales of Yoruba land. Okeado was the Wall Street of Western Nigeria. It has now become Igbo's headquarters, from information reaching me. Wọ́n jù fèmí náà ni. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Ìbàdàn ní Okeado, ẹ bá wa verify. Wọ́n ní Okeado tí gbogbo ayé mọ̀ sí Wall Street of Western Region ní ayé àwọn bàbá wa Awólọ́wọ̀. Wọ́n ní àwọn ọmọ Igbo ó ti sọ di headquarter wọn sìn. Ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Ìbàdàn tí ẹ mọ area bí ẹ bá wa confirm bóyá irọ́ ni àbó òótọ́, bọ̀ nǹkan tó tẹ̀ mí lọ́wọ́ ni. Ṣùgbọ́n mo fẹ́ pé àkíyèsí ẹ̀yin ọmọ Igbo ọmọ Yorùbá sorry. Gbogbo kómìdèkómì gbogbo ọ̀nà tí àwọn ọmọ Igbo bá ń gbà láti jorúkọ wa àbí láti take over gbogbo ọmọlúàbí land wa. Àyí táwa gan tá à ń kó nípa láti fi support wọn kọ́ lè rí kíní yẹn ṣe. Ó pọ̀ gan-an ni àwa la kó ipa tó pọ̀ jù. Yours truly ni wọ́n fi penetrate pẹ̀lú gbogbo plan wọn tó fi enter wa. Ṣé bẹ́ẹ̀ ti rí? Ó ti di wípé ní ilẹ̀ Yorùbá wọ́n ń gbélé sílẹ̀ fún ayálégbé, wọn ò fọmọ Yorùbá ń bẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ikú bí pọmọ Igbo tó ra property yẹn lọ́wọ́ ọmọ Yorùbá tó padà ní property yẹn, ó lọ́mọ Igbo ẹgbẹ́ òun ló fẹ́ fún. ń tọ́ ẹ wá. Ṣé rí ibi tá a bára wa dé? Ẹ rí ibi tá a bára wa dé? Àní like play kíní ìmá omi tẹ̀yẹ̀ wọ̀gbé lẹ́nu. Ṣé wá rí àwọn àkíyèsí kan wà tí mo fẹ́ pé yín sí? Ǹjẹ́ ẹ mọ̀ wípé tí ẹ bá lè fẹ́ ta ilẹ̀ a plot of land nílẹ̀ Yorùbá nísìn, tẹ́ bá pè ní 5 million naira fọmọ Yorùbá ó ì máa ná sí 3 àbí 2.5. Tẹ́ bá pè fọmọ Igbo lè kó 10 million naira lé yín lọ́wọ́. Mo fẹ́ kẹ́ bá mi béèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá tó ń ta property fọmọ Igbo. Àwọn nǹkan tí ẹ ní àkíyèsí ni o, tí ẹ̀mí Ọlọ́run pé àkíyèsí mi sí tó ní kí n sọ fún yín. Ẹ béèrè lọ́wọ́ gbogbo àwọn tó ta ilé fọmọ Igbo. Ẹ jọ̀ọ́ owó yẹn tán bá ti san owó yẹn fún yín tẹ́ bá ti gbà after 2-3 years ǹjẹ́ máa ń lè àkáǹtì fún nǹkan tẹ́ fowó yẹn ṣe. Ẹ̀mí Ọlọ́run ní kí n béèrè lọ́wọ́ yín. Tí majority yín ò bá ti lè àkáǹtì fún nǹkan tẹ́ fowó yẹn ṣe, wọ́n ti tọwọ́ lébọ̀ fún yín ni. Ẹ má rò pé Yorùbá nìkan ló ń ṣògùn, ọmọ Igbo ṣe pààrà ògùn. Ṣe bí ẹ rí wọn, ẹ rò pé rituals nìkan ni wọ́n máa ń ṣe. Ẹnu ọjọ́ mẹ́ta ẹ rí wọn bẹ́ ṣe máa ń du owó dànù. Òbí Cubana á ṣe party, wọ́n á fi box, wọ́n á fi lóòdù cash. Kò sí any currency tán ní kó wá. Ṣé ẹ réyàn kan tó á máa ṣe legit business tá a máa náwó bẹ́yẹn? Kò sí. Tí wọ́n bá ti wá sọ wípé wọ́n fẹ́ ra ilẹ̀, wọ́n fẹ́ ra property yín, kò sí iye àmáàtì tẹ́ pé tí wọ́n ní pé sílẹ̀ fún yín, tán ní kówó sílẹ̀ fún yín. Àní kí lẹ padà ń fowó yẹn ṣe? Bóyá ilé bàbá yín o, ìdígi 10, ìdígi 2, ìdígi tẹ́ bá wù kẹ́ jẹ́, tẹ́ bá pín owó yẹn, kí lẹ padà fowó ṣe? Ìmí tó bá invest owó ẹ̀ tó fi ṣe business, láàárín ọdún kan sí 3 business yẹn collapse. Tó já sí wípé wọ́n ti tọwọ́ lébọ̀ fún yín wípé gbogbo iye tó bá wù kí wọ́n fi ra property nílẹ̀ wa, kò sí kankan tẹ́ tó máa gbérí lọ́wọ́ yín. Ṣùgbọ́n owó yẹn ni ò padà gbérí lọ́wọ́ ẹ̀yin tẹ́ talẹ̀. Property yẹn ti di titi wọn. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ti ta inheritance family house yín. Tí ọmọ Igbo dáwó tó fi kọ́ latest one, tó fi kọ́ mansion sí, tó ṣe rìngìdìrìngìdì. Tó bá dọjọ́ ọ̀la tó bá béèrè pé family house yín dà, wá máa wá kiri. Ibo la fẹ́ bá yàrá ìjà? Wo situation tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta Simon Ekpa wá. Wọ́n gbé wá ní Finland sí court. Ó deny Nnamdi Kanu no mọ̀ IPOB òun mọ̀ kan tó ń jẹ́ Biafra content creator lòun. Mo wá fẹ́ kó mọ̀ wípé ìran ọmọlúàbí á gbìyànjú. À ń ṣe ẹdìyẹ wa ńlágùn, irun ni ò jẹ́. Àwọn saboteur kan wà láàrin wa tí wọ́n make movement yẹn, tó make a nuisance to people, tó ń lé ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn. Ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ nǹkan tó ń ṣe, láti ọ̀dọ̀ tèmi káàárọ̀ wa àjíire bí òun ni nation wa ń sìn, ọmọlúàbí nation. Kí tó máa bọ́rọ̀ lọ, wàá gbọ́ nǹkan tí Chief Igboho sọ bí. Ṣé bẹ́ẹ̀ni mọ́nì náà ṣàbí? Ẹ bá mi kí bàbá mi, pàdí mi, àlè mi,
ọkọ mi, brother mi, everything mi, Ìgbòho Òòṣà, owó bàbá dárì, Ìgbòho Òòṣà, yéyé bòdì, yéyé bòdì, yéyé bòdì, yéyé bòdì rí. Gbogbo lé ẹ̀kí ọmọ yín ṣe sí. Bàbá mi, màmá mi, brother mi, sister mi, ẹ kú oṣù tuntun tá a wà yìí o. Ọlọ́run bá tó láyé tọ́lọ́run yóò ṣe oṣù yìí ní oṣù àgbáríkà, oṣù àlàáfíà, oṣù ọ̀pọ̀balẹ̀, oṣù òmìnira, ànírúkọ ọmọ ànírúkọ aya o. Àwọn ẹ̀rọ ní kúló títì o, láṣẹ Ọlọ́run. Mo kí o, ó tọ́jọ́ mẹ́ta, Ọlọ́run ní jẹ́kẹ́ parẹ́ o. Gbogbo ẹ̀dẹ̀ wà lókè òkun, ẹ̀kẹ́rẹ́ òkúdélé. Ẹ̀dẹ̀ sì wà nílùú lókèsè fún wa náà, Ọlọ́run gbé wa jẹ́ níbẹ̀. Yóò gbé òmìnira fún wa, yóò tú wa lára, àníbọ́sọ̀ wa jínigbé, àníbọ́sọ̀ Fúlàní. Bó ti lè kí Nàìjíríà lè tó kò ní lè mọ́ wa láṣẹ Ọlọ́run. Yóò tú wa lára lágbára Ọlọ́run títí Ọlọ́run fi kó wa yọ mbẹ̀ lágbára Ọlọ́run. Ẹni dààmú o dúpẹ́ òkè ẹ̀kọ́ oṣù tuntun, ẹ̀kọ́ àbáradà, ẹ̀kọ́ àmúra. Ọlọ́run yọ wá mbẹ̀, Ọlọ́run yọ wá mbẹ̀. Òkè àwa tí àjọ ń fi Yorùbá ní sàn tọkàntọkàn láti yẹsẹ̀ ẹjọ́ mo fẹ́ fi àsìkò mo fẹ́ fi tọrọ àforíjì mo lè fẹ́ fi pèpè gbogbo ẹni tí wọ́n bá ń bí ni ẹ dákun ìfẹ́ ká bára wa jà gbogbo ẹ̀yin mídíà tẹ́ ń ṣe pé gbogbo tẹ́ ń búra yẹ ẹ dákun mo fọlọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká stop ẹ̀ mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run ìkan náà gbogbo wa àjọ bẹ̀rẹ̀ ní àjọ parí ẹ̀ ni o kò sí pé tẹ́nì kankan lọ ẹni tí wọ́n bá ń bí la máa bẹ̀ la máa tù ẹ bá gbọ́dọ̀ nìkan pọ̀ ká tó lóun ò sí mọ́ ẹ jẹ́ ká wádìí pé pàtó fún lóun ò sí bẹ́ẹ̀ ó ní tó ní tó ní lóun ò sí mọ́ àlẹ́ àti wa ní pé ká pè é ká wádìí ká lè bá sọ̀rọ̀ ká tù ú àjọ bẹ̀rẹ̀ ní àjọ parí ẹ̀ ní òsì tẹ́nì kankan lọ gbogbo wa pátátá àjọ bẹ̀rẹ̀ lájọ délẹ̀ lílé ẹ̀ láyọ̀ láṣẹ ọlọ́ àmọ́ ẹ̀bà àwọn àtẹnugẹ́ ń jà àmọ́ ọ̀rọ̀ àmọ́ bára wa jà àtúmọ̀ ṣètò láàrin ara wa ni ọ̀tọ̀ ní ríbi wa o ẹjọ́ gbogbo àwọn tẹ́ àwọn tá a jẹ́ mídíà látàlẹ́ òlẹ̀ dàkùn fọlọ́ǹbẹ̀ mo fa ọmọ tẹ́ bí mo fẹ́ lẹ́dàá ọkọ ẹlẹ́dàá ìyàwó mo fi bẹ̀ yóò tábà ṣẹra wa ẹ má jẹ́ ká gbé torí ọ̀rọ̀ àwọn tájọ wà ní kúkú Yorùbá nìfẹ́ wa yìí tábà ṣẹra wa ẹ má jẹ́ àgbé lọ sókè mídíà wọn. ẹgbẹ́ ká bẹ́ẹ̀ tí o bá nẹ́mbà mi lọ́wọ́ bẹ́ẹ̀ gbẹ́rù yìí bẹ́ẹ̀ pẹ́ nípò dìde wá nẹ́mbà mi kẹfẹ́ jọ́ fún mi má pẹ́ ní ẹlẹ́kẹ̀kẹ̀ á bá sọ̀rọ̀ á parí lára ara wa ẹ dákun mo bẹ̀ wá mo fọlọ́ bẹ̀ wá ẹ dákun ẹ mọ̀mọ́ yẹn bàbá mo bẹ̀ yín ni o mo fẹ́ lẹ́dàá ọmọ ẹ bẹ̀ àtọ́jọ́kùnrin gbẹ́dẹ́ àtẹ́ntìsí mídíà náà tinubu máa ń bí ẹ̀jẹ̀ ká ronú òun lábìlì láti yọrí lábìlì ṣẹ́gun èèyàn kì í fìjà ogun ọ̀gbọ́dọ̀ wà nulẹ̀ kálábẹ́ lọ fẹ́ ṣèṣì ogun ta àtúmọ̀sẹ̀jà bá fara alábẹ́lẹ̀ tá a bá lójú ogun ọ̀gá ni àfi ká jẹ́ kí nara wa mọ́ síra wa ẹ dákun mo bẹ̀yẹ ni mo fọlọ́ bẹ̀yẹ mo fa àwọn tó láyé bẹ̀rẹ̀ mo fọlọ́ àlù tí mo wà yìí mo fi bẹ̀yẹ ẹ dákun mo fọlọ́ èdè Yorùbá mo fi bẹ̀yẹ mo fi àwọn tó tẹ̀lé Yorùbá dó mo fi bẹ̀ wá ẹ dákun èèyàn ní kú àkọ́mọ́ lẹ́sẹ̀ lára ara yẹ ẹni tó ti máa ń bí ẹgbà tó gbogbo ẹsẹ̀ yẹn ni mo ṣe yìí èmi nìkan tí mo ṣe gbogbo yẹn ẹ forí jì mí ẹ dákun nítorí ni o ẹ má jẹ ká bára wa jà mọ́ ẹ dákun gbogbo ẹ̀yin mídíà pátápátá mo fà sìkò yìí bẹ́ẹ̀ mo fẹ́ lẹ́nu àwọn ọmọ tẹ̀ bí mo fi bẹ gbogbo yìí ẹ má jẹ kíjà wáyé lára ara wa mọ́ ẹ jọ ẹ bá ń bínú sí ara yẹn ká ní alábìsùn ká lè fẹjọ́ ara wa sùn ẹ dákun ẹ má jẹ ká mo bára wa jà Ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ ẹ dákun mo rọ̀ bẹ́ẹ̀ ẹ dákun mo bẹ̀ yín ni o because àwọn bàbá wa ní pé abọ́mọdé lọ́nà àfọ̀rọ̀ lọ wọ́n ní tí ọba gbọ́n lè kò ní gbọ́n láta ẹ jẹ́ ká mọ fọ̀rọ̀ ara wa lọ́ra wa kájọ mọ bára wa sọ̀rọ̀ central stand ẹ jẹ́ ká mọ àgbàlagbà bàbá mi máa ń sọ̀rọ̀ kan yóò ní àwọn kan bẹ tọ́jú pé àwọn mẹ́ta kan bẹ tọ́jú pé tí wọ́n bá pa irọ́ a lè já wọn láyé ohun tó bá sọ agbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ tálẹ́ ní àkọ́kọ́ ẹ̀rọ bá mọ̀ kó sọ fún mọ̀ ẹ bá béèrè lọ́wọ́ yìí tálẹ́ ní àkọ́kọ́ àwọn èèyàn mẹ́ta kan bẹ tó jẹ́ pé tó bá parọ́ a lè já wọn a máa gba ẹ̀rọ yẹn náà bẹ́ẹ̀ bí wọ́n ṣe pa yẹn ní àdé lè já wọn àfi ká gbà bẹ́ẹ̀ àwọn wo làwọn yẹn àwọn mẹ́ta ni. Bàbá à ń kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ yín ni ìyẹn já wa sí i bàbá wa lè jẹ́. ẹni àkọ́kọ́. Orúkọ mi ni Imam Fulani Ramat. Sọmọ Ìlọrin ni. Ẹ̀tún bí mi mo ní Imam Fulani Ramat lórúkọ mi ẹ̀tún bí mi sọmọ Ìlọrin ni. Kò pa àwọn olúbi náà wà díẹ̀ kí wọ́n máa ń kílèmù gbé Fúlàní. O àwa gangan ni gèrè Álímì Ìlọrin gangan àwa gan náà sọ bẹ́ẹ̀ àwa gan náà wọ́n pè ní èdè wọn gan ni wá ṣé tíráìbù ni wà lọ. Fúlàní náà ni wà. Lóòótọ́. Pẹ̀lú ògùn Ọlọ́run. Àwọn gan máa sọ pé bí Yorùbá ni wà ní. Rárá o Fúlàní làwọn ọmọ Ìlọrin o. Pàápàá ní àwọn tí ò bá mọ̀ nǹkan tí mo mọ̀ lásìkò ipa àwọn ọmọ Ìlọrin Fúlàní ni wá.
gbogbo ẹ̀yin tó mọ̀ kú wa pé Yorùbá ni wá ẹ ṣe Yorùbá. Àkíṣe Yorùbá ò Fúlàní gangan ni wá inshallah. Gbé lọ́dọ̀ yín lọ. Sunny Okini. Sunny Okini lọ́dọ̀ àbá mọ̀mọ́lé. Mọ́ Fúlàní. Ìmọ̀ Fúlàní. Bẹ́ẹ̀ni. Tàbí mọ̀ Fúlàní. Mọ́ Fúlàní chief mọ́ Fúlàní. Fàákùn lọ́lọ́sọ̀ aláyàbalẹ̀. Bẹ́ẹ̀ ṣe wáyé nìsín. Bẹ́ẹ̀ jẹ́ ẹ ti ẹjọ́ mọ̀ lọ́yìn. Bóòlù ẹ ṣe máa ń dùn sí nígbà yẹn pé ẹjọ́ mọ̀ lọ́yìn. Mi ò ní wọ́ọ̀dù kan tí mo lè fi qualify rẹ̀ pé as far as pé mo jẹ́ ọmọ Ìlọrin because tó bá yẹ pé ìlú mi gan ni mi ìmọ̀ orúkọ tí ò bá ṣẹlẹ̀ sí but pé mo jẹ́ ọmọ Ìlọrin náà àǹfààní la mo dúpẹ́ fọ́lọ́ alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin. Bẹ́ẹ̀ ṣe àwa yìí nìsín bọ́dún bá dé tọ́dún bá ka yín mọ̀ lọ́rin ṣé make sure pé dé lọ́rin àbí ẹ̀ṣọ́ ọdún bẹ̀rẹ̀. Kò tiẹ̀ possible kó mọ̀ ká mi mọ́ lọ́rin tó mo bá ká mi mọ́ bòmí gan màá japa màá wálé ò sí ọdún bòmí lè dàbí ọdún Ìlọrin ni kò possible láyé. I'm from Sokoto State. And I feel compelled to share something with you, though I believe you may already be aware. Recently, there has been a rise in visa deniers targeting individuals identified as Igbos, especially by Asian countries like Indonesia, Singapore, Malaysia, and Taiwan. As a result, many now add Yoruba names to theirs or completely change their names and state of origin to place like the Northeast or Southwest. I actually overheard a conversation between an immigration officer and someone discussing this just yesterday. Please, I urge you and others in your position to look into this issue and find a solution before the image of our people is further damaged. You see? Ẹ rí gbogbo àwọn oríṣiríṣi ọ̀nà tí ogun fi ń gbà ja ìran káàárọ̀ àjíire bí ọmọlúàbí land tí ìwà tèmi jẹ́. Tó o bá farabalẹ̀ tó gbọ́ fídíò yẹn dáadáa, èdè wo náà sọ? Ṣé Fùfúdé ló gbọ́ mẹ́yẹn? Ṣé Yorùbá ẹnu àwọn méjèèjì ò dùn ju titi ẹnu titi ẹ àti tèmi lọ? Kí ló gbọ́ tí wọ́n sọ? Ó ní àwọn máa ń gbọ́ táwọn ká máa pe àwọn Fúlàní láwọn tá máa pè wọ́n ní Yorùbá ní Kwara pé àwọn Kwara àwọn kì í ṣe Yorùbá, Fúlàní ni wọ́n. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìran mi, ẹ fetí àgbà gbọ́, mo fẹ́ fẹnu ọmọdé sọ. Ẹ rò wípé ká yọ̀ǹda Kwara, àmúlùmálà ti pọ̀ jù ń bẹ̀ yẹn. Mẹ̀sùn jàǹbá ìwà Fúlàní. Àbọ̀ máa gbọ́ nǹkan tó ń sọ nínú fídíò yẹn ni. Àwọn kì í ṣe Yorùbá o, wọn ọba yín tán náà sọ. Fúlàní pọ́nbélé làwọn. Ìwọ tó bá wá fẹ́ wọn láya tó fẹ́ wọn lọ́kọ bí irú àwọn àlùfúlàní tó bá fẹ́ wọn láya tó fẹ́ wọn lọ́kọ wàá ló fẹ́ Yorùbá àbí ọmọ Fúlàní ló fẹ́ Fúlàní ni ẹ̀. Ìjọ mọ̀ wípé nínú ìrìn àjò yìí ní ìgbà tí ọ̀rọ̀ ìrìn àjò Yorùbá nation tó ń lọ lálálá lọ́dọ̀ tèmi nísì ó ti di ọmọlúàbí nation àti káàárọ̀ oòjíire nation. Ní ìgbà tó ń lọ lálálá some years back, many of us á padà discover wípé lára àwa tá jọ ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ gan ọmọ Fúlàní wà láàrin wa tó jẹ́ pé lára àwọn parents ẹ̀ one of our parents Fúlàní ni, one of his parents Fúlàní ni. Adẹ̀jọ jókòó à ń ṣe meeting, very cordial meeting, secret one. Adẹ̀fẹ́ kó wà successful. Táàtì ẹ̀ tí ìmọ̀ ẹ̀pọ̀ ní recording wà bẹ́ẹ̀. Kò sí original blood ọmọ Yorùbá tí mo mọ̀ wípé á record. Àwọn nǹkan kan tí yẹ̀jẹ̀ bá ti mix mọ́ra wọn kò lè ṣaláìṣẹlẹ̀. Ṣé ń gbọ́? Ẹ wo nǹkan tán ló ṣẹlẹ̀ ní Òkè Àdó. Wọ́n ní ẹ̀yin ọmọ Ìbàdàn lókè Àdó. Òkè Àdó tí wọ́n mọ̀ sí World Western kínní. Wọ́n ti sọ di Igbo headquarter. Ọmọ Igbo ti gbà mọ́ yín lọ́wọ́. Ìwọ ọmọ Yorùbá tó ń fẹ́ Igbo láyé àbí lọ́kọ, ìwọ ló ń fẹ́ wọn genuinely tó ò ní ẹni hidden agenda. Tẹ́ bá láwa náà àwa ọmọ Yorùbá à ń fẹ́ wọn labroad à ń bímọ, à ń fẹ́ wọn genuinely ni. Ọmọ Igbo tó fẹ́ lọ́kọ, tó fẹ́ Yorùbá lọ́kọ àbí láya kò fẹ́ with genuine love. Láti kékeré tó bá ti bí wọn náà ti máa ń kó oríṣiríṣi sí wọn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú tactics tó fi fẹ́ take over ilẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ ń succeed. Àwọn ọmọ Yorùbá dẹ̀ ń fún wọn ní oore ọ̀fẹ́. Wọ́n dẹ̀ ń jẹ lọ. A dẹ̀ ń sílẹ̀. À ń la ọ̀nà, àwa là ń la ọ̀nà fún wọn. Gbogbo tactics plan wọn láti take over, láti claim ilẹ̀ wa, láti take over ayé wa ń bẹ̀. Àwa là ń fọwọ́ lànà fún wọn. Ọmọ Igbo wo ló fẹ́ láya àbí tó fẹ́ lọ́kọ tó bímọ tó jẹ́ pé ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá lórí, tó jẹ́ half ọmọ Yorùbá àbí half Yorùbá half Igbo,
tó jẹ́ pé ìtẹ̀síwájú ìran bàbá wa ló ń fẹ́ tí ò ṣe ti ilẹ̀ Yíbò ló ń fẹ́ lẹ́bùn gbé tí Davido bọ́ síta lẹ́nu ọjọ́ mẹ́ta tó ní ẹ̀jẹ̀ Yíbò ló wà nínú ẹ̀jẹ̀ òun kò rán yín òun ò ṣe Yorùbá ló sọ fún yín ṣé ẹ ti rí àwọn eléyìí náà báyìí ṣé ẹ ti rí ṣé ẹ ń gbọ́ ọmọ Yíbò tó ó fẹ́ lọ gba visa torí wọ́n ti mọ̀ wípé bísínẹ́sì wọn ni kán máa gbé egbògi olóró káàkiri tó bá wá rí wọn ní patí tán mú owó tán dànù wàá máa wé pé bo làwọn eléyìí ti ń rówó tó rí wọn nínú òbí kùbánà tó ń gbé bundle of money tó ń gbé box owó wọlé wàá fẹ́ para ẹ kú ṣe bó o ráṣìírí wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọn ọmọ èèyàn kan náà fi ń ṣe ríṣúàsì aláboyún toyún ni kò kàn wọ́n èèyàn ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò wá ní náwó ẹni ẹgbẹ́ ló ti ríyàn tó ṣe legit business tá máa náwó bẹ́ẹ̀ yẹn kì í rán mi ò náwó bẹ́ẹ̀ torí I believe nínú legit. Here we are. Ǹjẹ́ àwa mọ̀ wípé ọmọ Yíbò tó jẹ́ wípé tó bá fẹ́ ta ilé yín family house bàbá yín ẹ fẹ́ ta wọn ò ní ta fọmọ Yorùbá tó bá fẹ́ ta wọ́n lè sọ pé 10 million náà fẹ́ ta kí Yorùbá máa ná sí 8 million 7 million 5 million ṣùgbọ́n ọmọ Yíbò lè sọ fún ẹ pé 10 million why I go pay 25 I go pay 37 because ṣóorí mo fẹ́ wá pé àkíyèsí ẹ̀yin ọmọ Yorùbá sí nǹkan kan ṣé rí ilẹ̀ àti ilé tẹ̀ ń tà fún àwọn ọmọ Yíbò tí wọn mọ ilà tó wọ́kọ̀ iye price tẹ́ bá pé tán tún máa san jù bẹ́ẹ̀ lọ notice pé wọ́n ti ń fi èpè lé owó yẹn fún yín ó dá tẹ́ bá nírọ́ ni mo pa bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí ọmọ Yorùbá mélòó ló ta ilẹ̀ àti ilé ẹ̀ fún Yíbò owó tí wọ́n sọ tó gọbọi fún ẹ tẹ́ ẹ pé ní digi àbí wọ́n lo ní nǹkan tó fi ṣe dà mo bí ẹ mélòó nínú yín ló fi padà fi ṣe nǹkan rẹ̀ torí àwọn náà ti ṣe nǹkan sí owó yẹn tó fẹ́ wá gbé fún yín wípé bẹ́ẹ̀ ṣe gbowó ètò ṣe pọ̀ lójú yín o ẹ ní rí nǹkan rẹ̀ kan fi ṣe ṣùgbọ́n wọ́n ti gba ilẹ̀ yín lọ́wọ́ yín nǹkan rẹ̀ kan bẹ́ẹ̀ lè fi ṣe bẹ́ẹ̀ fi ṣe business ó máa collapse ni àgàgà pé àwọn olórin wọ́n á gbà lọ́wọ́ yín ẹ lọ fi gbọ́wọ́ ń bẹ̀ lówó bá tán ẹ tún máa ráre kiri wọn àwa máa fi yín ṣe yẹ̀yẹ́ ẹ notice pé kò sí gbogbo owó ilẹ̀ àti ilé tẹ́ bá tà fọmọ Yíbò no matter how expensive tẹ́ tà pa fún wọn after few years or something owó yẹn ẹ lè àkáǹtì fún nǹkan tẹ́ fowó yẹn ṣe torí wọn fojú lásán sanwó fún yín ẹ̀gbọ́n Yorùbá àwa là ń gbé ilẹ̀ wa tà fọmọ Yíbò àwa là ń tara wa àwa là ṣera wa pa okay council local government tí ọmọ Yíbò lọ tó ti lọ ṣe changing of name ọmọ Yorùbá kọ́ ni ọmọ Yorùbá mélòó ló ń ṣiṣẹ́ ní local government wọn nílẹ̀ Yíbò ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ọmọ Yíbò wà ní local government ibi tó yẹ kó jẹ́ pé àwọn indíjì wọ́n wà ń bẹ àwọn ló yẹ kó ṣiṣẹ́ wọ́n á lé wọn dànù ọmọ Yíbò nínú máa kó síbẹ̀ ní gọ́fìnà máa kó síbẹ̀ ò ń dúró kí gọ́fìnà wá sọ̀rọ̀ gọ́fìnà wo ló fẹ́ kó wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ Yíbò I am asking you because mo jẹ́ ìṣẹ̀dá kan tí mo máa ń fèsì reality láyé mi kó tó wá sọ fún mi màá sọ fúnra mi ìdí ni wípé gbogbo 6 states that make Southwest governor bóyá la máa rí gọ́fìnà ẹyọkàn tí ò níyàwó ọmọ Yíbò ṣé èèyàn tó níyàwó Yíbò òun ló fẹ́ kó wá condemn kó wá sọ̀rọ̀ síta ń sọ alágbèjẹ̀dí olómi gàrí àwọn yẹn ló ń dúró dè kó wá ṣiṣẹ́ fún ẹ ní Lagos State àbí omi ti mú mi ìfẹ́ kí fídíò igun jù má gbàgbé láti bá mi subscribe gbogbo àwọn tó subscribe sórí YouTube Dára gbogbo yín pátápátá olóríire ni yín ẹ kì í ṣọlọ̀tẹ̀ ẹ kì í ṣalábòsí ìwọ tó ń kọ́mẹ̀ntì lábẹ́ fídíò mi mo ti wá rí wípé ènìyàn boni lára jaṣọlẹ̀ ẹ̀yin gangan ní ti tèmi ìsìn gan ni mo mọ àwọn tó jẹ́ tèmi bẹ́ẹ̀ ni torí ìwọ tó o bá ti wo fídíò Dára tó o lè kọ́mẹ̀ntì tẹ́rù ń bá ìwà àti mọ̀pá lábòsí nìyẹn àtọlọ̀tẹ̀ mark them ìwọ tó ń kọ́mẹ̀ntì I love you mo ti rí ojú péjì kan náà lájọ wà yo iṣẹ́ yẹn ti wá yá náà nìyẹn àṣe di ọjọ́ alẹ́ wa a máa ṣe tá a máa succeed we are not going back ní back of láíláí bá mi like fídíò bá mi subscribe bá mi ṣe kí ni bá mi comment torí pé ojú ìwé kan náà òun ni àjọ wà ilẹ̀ bàbá wa gbé wa o kóòtù òjìire bí ọmọlúàbí là greatest ọmọlúàbí là greatest ọmọlúàbí là orúkọ tèmi ò yí padà Ìyèdára kò